Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn kọ́pù yìí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì o? Mo ṣàlérò wípé ẹ mọ àwọn méjèèjì dáadáa torí wípé àwọn méjèèjì wọ́n ń trend ní online. Mi ò rò pé ó sí ọkọ àti ìyàwó kankan lórílẹ̀ alàyè yìí tó jẹ́ wípé ó ya fọ́tò àti fídíò tó àwọn méjèèjì yìí o. Ṣùgbọ́n Lateef Adédìméjì ó ti wá gbé jáde báyìí o. Ó ní kí wọ́n máa gbàdúrà fún un. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Lónìí, ìròyìn nípa Lateef Adédìméjì àti aya rẹ̀ Mobímpé òun là mú wá fún yín lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé wọ́n ti gbé lọ sórí ìtàkùn ayélujára wọn Instagram. Wọ́n ní wípé wọ́n ní kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbìyànjú láti máa gba àdúrà fún wọn torí wípé wọ́n ti ń expect ọmọ tuntun báyìí. Wọ́n ní kí gbogbo ènìyàn kí wọ́n gbìyànjú láti máa gba àdúrà fún wọn torí wípé àwọn ò ní pẹ́ yáyọ̀ ọmọ tuntun nílé àwọn. Ayọ̀ àbàrà tíntín lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo ọmọ rẹ ó tún tọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.